mo fẹ́ kí a sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olóyè Sunday Igboho wọ́n jáde láti make announcement, and it's good announcement, lórí ọ̀rọ̀ pé àwọn Fúlàní tí wọ́n wà nínú igbó, àwọn Fúlàní tí wọ́n wà nínú igbó pé kán jáde kúrò ńbẹ̀. Olóyè Sunday Igboho make announcement yẹn pé gbogbo Fúlàní tó bá wà nínú igbó kán jáde kúrò ńbẹ̀. Mi ò wá mọ̀, mo fi orúkọ bo gọ́vnà yẹn láṣìírí àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ẹ̀ pátápátá. Yorùbá ó ti pẹ́ tí ìyà ti ń jẹ ìran Yorùbá bọ̀, but celebrating àti some dirty lucky kò jẹ́ ká mọ̀ pé ìyà ń jẹ wá. Torí téèyàn kan bá wá tó bá fún wa ní 1 million sìn á ti believe pé ẹni dáadáa ni. That is why we all people refuse to talk the truth. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tó ń affect life wa, torí pé kò sí nǹkan tá a máa jẹ tá a ní jẹ tán tí a bá ní ọpọlọ tá a wà pẹ̀lú sẹ́ǹsì wa. Tá a bá dẹ̀ wo generation tó ti lọ sẹ́yìn a máa rí pé wọ́n try but kò possible fún wọn. But our new generation yìí nígbà ni ó pay ká má tí lówó lọ́wọ́ but ká bọ́ nínú slavery. Tá a bá kúrò nínú slavery a lè padà lówó, torí pé ìfọ̀kànbalẹ̀ gan ju owó lọ time tá a wà yìí. Olóyè Sunday Igboho make announcement yẹn yí pé kí àwọn Fúlàní tó wà nínú igbó, wọ́n sọ pé àwọn Fúlàní tó wà ń gbòòrò, wọ́n ní àwọn Fúlàní tó wà nínú igbó kí wọ́n excuse wa kán jáde kúrò ńbẹ̀. Asọ̀rọ̀ ṣẹ́dẹ̀ ni bàbá tá ń wí yìí, Májàsọ́lá, ó máa ṣe bẹ́ẹ̀ bó ṣe wí yẹn á wá á lé wọn. Gbogbo àwọn tẹ́ fi sórí ipò yẹn ẹ fi sórí ipò ni wọ́n dẹ̀ ní force lóòótọ́, àmọ́ force ju force lọ tó bá dójú ẹ̀ tán. Force ju force lọ tó bá dójú ẹ̀ tán, because àwọn aráàlú a lè remain in foolish. Gọ́vnà kan wá ní láti sọ̀rọ̀ pé bóyá olóyè Sunday Igboho ò ní right láti make announcement yẹn. Oró gbá lẹ́nu ẹ̀, ìwọ gọ́vnà tó sọ bẹ́ẹ̀. Ìwọ gọ́vnà tó bá sọ bẹ́ẹ̀ mo ní oró gbá lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìwọ gọ́vnà tó bá yẹ pé gọ́vnà yẹn ò tí ì sọ bẹ́ẹ̀ á bẹ́tà kó pa ẹnu ẹ̀ mọ́. But tí ó bá jẹ́ pé ó ti sọ bẹ́ẹ̀ àná oró gbá lẹ́nu yàrá ìyá ẹ̀. Bẹ́ẹ̀ ni tí n bá ti sọ̀rọ̀ ìtàn lé ní wá pa mí, but tó bá pa mí tán tó bá wá jẹ mí ayé rẹ̀ ó padà bàjẹ́ o. Tó bá ti pa mí tán kó jẹ mí o, but tó bá pa mí tán tó jẹ mí wà ní problem. Ó ní olóyè Sunday Igboho ní right. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá dẹ̀ ní á wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Fúlàní ajínigbé. Wọ́n ní á wá nǹkan ṣe sí, but wọn ò tí ì rí nǹkan ṣe sí láti bí oṣù mélòó, ọdún mélòó, ọ̀sẹ̀ mélòó, wákàtí mélòó. But tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ tí wọ́n máa fi tètè lé àwọn ajínigbé nínú igbó, kò rí wọn, wọ́n bọ̀ síta. A ti sọ fún Sunday Igboho Yorùbá ṣòro jà fún, wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn poem, dirty poem, stupid poem, wọ́n bẹ̀rẹ̀ sí ní ka. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi o, èmi ò rẹ́dí àti ka kọ́mẹ́ǹtì kankan ni o, mi ò dẹ̀ rẹ́dí àti dárúkọ anybody. Mẹ́sẹ̀gì ni mo wá give, ẹni tó bá létí ẹ̀ kó wù kó gbọ́ lénìí. Now olóyè Sunday Igboho ti parú àṣẹ yẹn. Ṣebí tó bá jẹ́ pé ikú ilé ò ṣe tán àti pa ni, ṣebí wọ́n máa ń support irú ẹni yẹn ni pé ó yá bó ṣe wí yìí náà dá, ó yá ká tètè gbégbèsè. Kò sí nǹkan tó ná gọ́vnà state kan láti lé àwọn ajínigbé àtàwọn tó ń hùwà ìbàjẹ́. Kò sí nǹkan tó ná ní èdè láti flush gbogbo wọn dànù. Màá wá fún olóyè Sunday Igboho ní message ní public. Olóyè Sunday Igboho ni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ yín tí mo jẹ́, gẹ́gẹ́ bí ẹyinjú yín tí mo jẹ́, torí bó ṣe lẹ́ máa ń pè mí nìyẹn pé ẹyinjú mi lọ́mọ yẹn, torí èmi ò ní dà yín.
olóyè Sunday Májàsọ́lá ọmọ Adéyẹmọ ṣẹ́rí mi Saheed rè yìí mi ní dà yín láyé mi ní dalẹ̀ yín láyé àjọ múlẹ̀ ń bì kankan o àmọ́ lórí ọ̀rọ̀ struggle kílẹ̀ Yorùbá lè dáa mi ní dà yín láyé tó bá kọ̀ láti máa dà yín kí n kú dànù ó pè mí mi ní dà yín láyé. I will never disappoint you and I will never betray you. I will never think any bad with you. Láyé torí àwọn ọmọ mi àti ìran àrọ́mọdọ́mọ mi mo fẹ́ kàn ṣe oríire nílé ayé yìí. Sister, mo wà ní live program lọ́wọ́. Mo wà ní live program. A bá yín sọ̀rọ̀ later. Mi ò ní dà wọ́n láyé. Now, olóyè Sunday Igboho mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé rí gbogbo àwọn tẹ́yin ń pè ní ìjọba wa tí ẹ ń pè ní olórí wa àtẹ̀yin gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo lè sọ̀rọ̀ yìí kọ́lọ́n jẹ́ ń pẹ́ o. Mo dẹ̀ lè sọ̀rọ̀ yìí nídàkejì. Àwọn gbogbo àwọn tẹ́ ń pè ní olórí yín pátápátá nílẹ̀ Yorùbá àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Bẹ́ẹ̀ ni àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Mo tútù sọ lẹ́ẹ̀kan sí pé àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Torí kí náà ṣe ń jí yín gbé? Ẹ̀yin ọmọ Yorùbá ojú yín ò là síbi tó yẹ kójú yín là sí ni. Gold tẹ́ bá wo Òkè Ògùn gold ń bẹ́ẹ̀nbẹ́ táwọn kùsà ó ń bẹ́ẹ̀nbẹ́ táwọn Fúlàní ń wà fáwọn ìjọba wa. Gold ó ń bẹ ní Òkè Ògùn. Olóyè Sunday Igboho tán tájẹ́tì Òkè Ògùn yẹn náà tí wọ́n yé wọn torí nǹkan tójú wọn tó ní dáadáa. Èmi kékeré ọmọ yìí náà ojú mi náà tó briefly. Gold ń bẹ́ẹ̀nbẹ́ òun lọ́pọ̀lọpọ̀ àwọn olówó yín ọlọ́lá yín tẹ́yin ń wò bí olówó lè ní fi ń jẹ títí yín máyé nílẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ mọ̀ pé tójú yín bá ti tó nǹkan tó yẹ kó máa bọ́ sí wọn lọ́wọ́ ò ní bọ́ sí wọn lọ́wọ́. Ṣé rí nǹkan tí mo sọ lénìí ó lè mú gbogbo politician Nàìjíríà hate mi kán má like mi láyé. But me mind torí pé kanlẹ̀kanlẹ̀ tẹ́lẹ̀ náà mi ìwúlẹ̀ kàwé débi pé ìjọba á bọ́ mi. Mi kàwé débi pé ìjọba máa bọ́ mi. Nǹkan tí mo fi jù yín lọ ń bẹ lọ́wọ́ mi. Ìjọba Nàìjíríà, ìjọba òfò, ìjọba orí burúkú gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ kóra yín jọ. Nǹkan tí mo fi jù yín lọ ń bẹ lọ ẹ ṣáà fi mí lẹ̀. Màá survive. Torí mo mọ̀ pé tí n bá ń ṣe ti yín mo mọ iye tó máa bọ́ sí àpò mi. Mo mọ enjoyment tó wà ń bẹ tí n bá ń ṣe ti yín. But tí n bá ń ṣe ti yín kò yàtọ̀ sí bígbà tí bá ń jẹ ti ìrandíran mi máyé. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ti yín tó yẹ pé àtúbọ̀tán wọn ò padà dá. Bẹ́ẹ̀ ni ohun tí gbogbo ẹni tó bá ti mọ nǹkan tó ń jẹ lọ́wọ́ tó bá jẹ́ pé nǹkan tó ń jẹ lọ́wọ́ báyìí ló mọ̀ àtúbọ̀tán irú wọn kò í dá. Olóyè kí n stay away from legal. I believe in myself. I believe in my handwork. I don't believe in any politician. Ìkànnì, you these politicians, you are so wicked. Wọ́n mọ̀ tápò olóyè Sunday Igboho ni. Òun ló ń jẹ́ kí àwọn Fúlàní yẹn ní power torí pé wọ́n ti sọ fún wọn pé kán fọkàn balẹ̀. Náà mo wá fẹ́ sọ fún yín gbogbo ọmọ Yorùbá. Tí olóyè Sunday Igboho bá ti take step kan, ìlú tí wọ́n bá ti tako olóyè Sunday Igboho ń bẹ̀ ẹ ti mọ̀ yí pé gọ́vnà ọbẹ̀ yẹn ló ṣiṣẹ́ yẹn. Kò síyè méjì kẹ́ ti mọ bí tí ìyà ti ń jẹ yín bọ̀ ẹ mọ àwọn tó ń. Mo wá fẹ́ sọ kinní kan fún yín. Ṣé rántí ìgbà kan tí wọ́n rí àwọn àjàlẹ̀ ní Soka lájàlẹ̀ is going to 15 to 17 years now. Tí ò bá tí tó bẹ́ẹ̀ tẹ́ bá rántí tán rí àjàlẹ̀ ní Soka. Mi ò ní jẹ́ kẹ́ gbàgbé pé gọ́vnà kan ló make announcement I will come, I'm coming, mo ń bọ̀, ó káàbọ̀, ṣe kàwé dáadáa, mo ń bọ̀, yóò dáa fún ẹ.
tán rí àjàalẹ̀ ní sókà níbi tán kó àwọn èèyàn pamọ́ sí tán dẹ̀ ń dúnbú wọn táwọn iṣẹ́ wá já àwọn aráàlú wá bọ́ síbẹ̀ wọ́n bẹ̀ sí ní fa àwọn èèyàn jáde ní àjàalẹ̀ yẹn ní táìmù yẹn. ṣe rántí pé ìjọba Ajímọ̀bí nígbà yẹn àbí ìjọba tàti ẹ̀ nígbà yẹn ó make announcement pé kọ́ má bọ́ sí àjàalẹ̀ yẹn kan filẹ̀. ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ̀dẹ̀ gbogbo yín pátápátá dẹ̀ dákẹ́ lórí ẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀ ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀ ẹ̀ dákẹ́ lórí ẹ̀ àjàalẹ̀ tó ti ń pààyàn tó ti ń fẹ̀mí èèyàn ṣòfò ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì rèé ṣe é rántí ìgbà tí wọ́n mú ọmọbìnrin onítìrí tó mú wá fún yín pé yóò join struggle Yorùbá nation. ṣé ẹ mọ̀ nǹkan tí ó padà ṣẹlẹ̀ ṣá? Ìbàdàn lọ́dọ̀ Ṣèyí Mákindé nìkan ni wọ́n rí lọ. ẹ máa ṣí làákàyè o pẹ̀lú gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi ẹ lọ ṣí observation yín kẹ́ be smart. Ìbàdàn ni wọ́n rí lọ. ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ ní Alhaji Oríyọmí Hamzat gan ń bẹ nínú ibi tí ó mọ ibi tí Onítìrí wà tí Onítìrí ti make announcement pé àwọn èèyàn ló fáwọn lọ́wọ́. kò yé yín? Ìbàdàn ni wọ́n rí lọ. Ìbàdàn dẹ̀ ni olóyè Sunday Igboho kọ́lé sí. Ìbàdàn ni wọ́n ti wá àtàkì olóyè Sunday Igboho nínú ilé ẹ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ti yé yín dáadáa. Onítìrí Ìbàdàn ló ń rí lọ, government house ló ń lọ lórúkọ Yorùbá nation. olóyè Sunday Igboho máa fẹ́ take a step, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa sọ yí pé kò tó sọ. gbogbo yẹn máa wá ìsì o, àmọ́mọ́ fi wọ́n lé à ń wò wọ́n ni kẹ́ lè mọ ibi tí géèmù yẹn ti wá. wọ́n fi Onítìrí play game so that ẹni tó bá ti ń gbọ́rọ̀ Yorùbá nation á lè máa sá. mẹ́wàá ọ̀rọ̀ Nàìjíríà ti ń pa gbogbo yín lẹ́kún already. ọ̀rọ̀ Nàìjíríà tán dúró lé lórí yẹn tí wọ́n bá lé àwọn Fúlàní tó ń ta góòdì ní èní yìí kò sí nǹkan rẹpẹtẹ mọ́ fún tí àwọn ìjọba máa fi jẹ gàba lé yín lórí. tí ó bá ti di pé àwa fúnra wa là ń dìrẹ́ẹ̀tì góòdì wa, ọ̀rọ̀ fúẹ̀lì gan ò ní jẹ́ nǹkan tá máa jẹ wá níyà mọ́ láéláé. wọ́n wá lo àwọn tó wà nínú ilé, wọ́n wá lo àwọn ará ìta torí wọ́n mọ̀ pé àwọn tó wà nínú ilé àwa tá a jọ jẹ́ Yorùbá síra wa a lè jọ respect ara wa. torí tí n bá wa góòdì 1 million jáde, dandan ni kíwọ náà fún mi lẹ́tọ̀ọ́ mi tó jẹ́ 100,000. èmi dẹ̀ ti mọ̀ pé góòdì 1 million láwú, dandan kíwọ náà mọ́ 100,000 tiẹ̀. 800,000 tó kù aráàlú ló ní. ìyà tó ń jẹ ẹ̀yin aráàlú lé ní nìyẹn. 800,000 tó kù nínú mílíọ̀nù tá ẹ wú yẹn àwọn aráàlú ló ní. wọn wá fẹ́ kó bọ́ sápò ẹ̀yin aráàlú mọ́. option méjì ni, ìsídàkẹ́ sálọ abroad tàbí kẹwàá poor. option méjì tíjọba fi sílẹ̀ ní Nàìjíríà nìyẹn. It's either you run away out of Nigeria or you remain poor. because tó bá tún fẹ́ gbéra náà débi pé wàá wà ní kàtígórì ẹni tó máa padà challenge wọn lọ́jọ́ iwájú, wọ́n máa try láti pa ẹ́. wọ́n máa try láti pa ẹ́ nìyẹn. confam ni mò ń sọ fún yín, gbàgbé. so ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà tàbí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Nàìjíríà nílùú òyìnbó lókè òkun, ẹ lọ gbà bẹ́ẹ̀ wípé inú ewu ni gbogbo wa pátápátá wà. Nobody safe. Nobody safe. torí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó náà ẹ ní kàgbákò, ẹ ṣáà tètè gbàwé ìgbélú yín torí wọ́n sì ń bọ̀ wá tákù ẹ̀yin náà. wọ́n dọdẹ sílẹ̀ ni, wọ́n dọdẹ sílẹ̀ ni confam. ẹ wo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu mi, tẹ́ bá padà kà síbi eré, ó mọ ọ̀pọ̀lọpọ̀ ti test ẹ̀ wò, wọ́n á padà rí pé ọmọ kékeré dẹ̀ sọ̀rọ̀ yìí lọ́jọ́ náà lọ́hùn. bí mo ṣe máa ń pòwe mi tẹ́lẹ̀ máa ní ọ̀run ìyàbọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan. tẹ́ bá notice báyẹn ẹ rí i pé Ìbàdàn ni Onítìrí máa ń lọ ní State House lórúkọ. wọ́n kọ́kọ́ fẹ́ try ẹ̀ Lagos, wọ́n rí i pé tí Lagos yẹn ó dà pé kò work, wọ́n wá mú sí Ìbàdàn
kọ́ lè rí àwọn tó ń ṣe Yorùbá nation bí adàlúrú. Nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn. So everybody will run away. That is what they are doing. Ọpọlọ tí wọ́n ń lò ní pé tí wọ́n bá ń fi flag Yorùbá nation hùwà tí ò dáa, wọ́n á lè sọ pé àwọn tó ń ṣe Yorùbá nation. Now, we do Yorùbá nation, we don't do it. Ṣèyí Mákindé jẹ́ ń béèrè question lọ́wọ́ yín. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àìní dárúkọ yín ewu ni, dídárúkọ yín náà fún mi ewu ni, but tẹ́ bá pa mí, tẹ́ bá jẹ mí, ayé yín máa padà bàjẹ́ o. So ó bẹ́tà kẹ́ pa mí tán kẹ́ dẹ̀ kó mi sínú pọ́ọ̀tù kẹ́ jẹ mí, because this is the time. Ẹ̀yin people yìí gangan ni ìṣòro tá a ní Nàìjíríà. Ẹ̀yin leaders yìí gangan ni wàhálà tá a ní Nàìjíríà. Tó lóye Sunday Igboho bá ti fẹ́ take step kan, ẹni kò sí ní right ẹni tó yẹ kó ṣe. Olórí burúkú ara yín, why tí wọ́n fi wá ń pa àwọn èèyàn nílùú tẹ́ẹ̀dẹ̀ dákẹ́tẹ́ sọ̀rọ̀. Ṣèyí Mákindé, mo wá fẹ́ ránṣẹ́ sí ẹ lénìí, mo wá gbàgbé pé ọdún méjì péré ló kù fún ọ lórí ipò. O tún ṣe third time mọ́, kò sọgbọ́n tó fẹ́ dá sí. Brother mi, tó bá yẹ pé owó tẹ́ máa fi bless mi nítorí pé kí n má bàa sòótọ́ ọ̀rọ̀, ẹ lọ kó fájá, ẹ mọ́ wulẹ̀ worry. Àsìkò tẹ́ máa jẹ tèmi máyékọ́ mu la wà yìí. Àsìkò tèmi náà jẹ tọmọ máyékọ́ la wà yìí. Àsìkò kájọ yanjú ẹ̀ ní gbangba ni. You these people that call leader in Nigeria, you are so desperate people. Màá wá sọ̀rọ̀ lórí Palace Ìbàdàn, Palace Olúbàdàn. Màá sọ̀rọ̀ yẹn lénìí. Gbogbo ọ̀rọ̀ tí n bá dẹ̀ sọ lénìí, àsọgbé ni. Ọmọ ayé ni mímí kì í ṣẹrú ayé. Ọmọ afẹ́fẹ́ ni mímí kì í ṣọ̀tá ọ̀run. Gbogbo nǹkan kí nǹkan aṣọ tálágẹmọ mi bá ti wà wọ̀ gbé ni. Kò sẹ̀sẹ̀ tí ó bọ́ lọ́rùn ẹ̀. So màá wá sọ lénìí fún gbogbo ọmọ Yorùbá wípé Palace yín tán ṣéǹjì, tán bá yín ṣàgbẹ̀ lójú yóòyò, kọ́lọ̀ ń bá wa lọ́ra ẹ̀mí kábíyèsí tó ṣe ìwọlé yìí ni. Wọ́n ti mọ nǹkan tó máa padà end kábíyèsí yẹn. Dìmọ́ tó bá ṣì ń lo Palace Olúbàdàn tàná, dìmọ́ tó bá ṣì ń lo Palace Olúbàdàn tàná, tó bá ń fẹ́ ni tí ó yẹ kán fi jọba síbẹ̀ ẹnìyẹn ò lè pẹ́. Ẹ gbà bẹ́ẹ̀, ó ti pẹ́ tán tí wọ́n ń ṣàgbẹ̀ lójú yóòyò fún yín nílẹ̀ Yorùbá. Tó bá wá ṣàgbẹ̀ lójú yóòyò fún yín tán, wọ́n á sọ pé ṣe rí báyìí pé traditional is not work. Ṣe rí báyìí pé kíní kólúwo tó bẹ̀rẹ̀ sí ń bẹ̀rẹ̀ nuisance tó bẹ̀rẹ̀, ó kọ́kọ́ kó gbogbo nǹkan ṣàdálẹ̀ Yorùbá, ó kó lọ́nú igbó, ó move out of the palace. Kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ drama, kò yé, kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ drama yẹn, ó move gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá, ó move tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé, ó move out. Ó wá sọ pé ṣé bí you see now, ìṣẹ̀ṣe ò work, kíní kan, kí everybody yín lè wò bí ìgbà tó máa sọ pé ó ṣe kó àwọn nǹkan ìṣẹ̀ṣe tó bá ń bẹ̀ kó filẹ̀ bẹ́ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ní wùwà yìí. Ó dẹ̀ láwọn ajá ẹlẹ́yìn Fúlàní náà gbogbo wọn. But pátá Mùsùlùmí náà gbà wọlé. Ibi tẹ́ ti ní problem nílẹ̀ Yorùbá is religion. Bẹ́ẹ̀ ni, ibi tẹ́ ti ní problem nílẹ̀ Yorùbá nìyẹn. Tó bá yẹ pé nǹkan tá a ní lọ́wọ́ la jókòó tì, ọ̀rọ̀ yóò ní dàrú débi tó dàrú dé yìí. Àwọn bàbá ńlá bàbá wa wọ́n gbélé ayé nírọ̀rùn. Wọ́n fi tipátipá mẹ́ṣin lọ odò débi tó fi tipátipá fún lómi mu. Olúbàdàn Palace tán kọ́lé ní, mo ń sọ fún yín pé ṣàgbẹ̀ lójú yòyò lásán ni. Tán bá ti kọ gbogbo nǹkan tí ó ń bẹ nínú old palace yẹn kan kò lọ bẹ̀. Gbogbo ẹ máa wò, mo wá fẹ́ kí ẹ lọ kọ déètì èní sílẹ̀. Màá ka déètì torí ọjọ́ iwájú. Èní ni Thursday 18 July 2024. Tí ọba yẹn bá gbẹ́sẹ̀, ẹ máa study ẹlòmíì tí wọ́n máa padà fi jẹ ọba. Tẹ́ ẹ bá ṣọ́ra kò ní jẹ́ Yorùbá. But mo wá bẹ lọ́wọ́ lọ́jọ́ ìní, Olúbàdàn tán yẹ̀yẹ̀ fi jẹ yẹn, pẹ̀lú condition tí bàbá yẹn wù kó wà, kọ́lọ́n bá mi lọ́ra ẹ̀mí wọn, kí Ṣèyí Mákindé fi kú òun bẹ́ẹ̀. Mo bẹ lọ́wọ́ lọ́jọ́ ìní, tí Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí bàbá wa Olúbàdàn yẹn, kí Ṣèyí Mákindé fi kú òun bẹ́ẹ̀ sẹ́ẹ̀. Mo bẹ lọ́wọ́ ọba ọlọ́jọ́ ìní kó dákun kó bá mi lọ́ra ẹ̀mí
bàbá wa Olúbàdàn yẹn kí Ṣèyí Mákindé fi kúrò ńbẹ̀. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ fi sípò nílẹ̀ Yorùbá ẹ tọ́lé bàbá ẹ lọ kẹ́ mọ̀ bí tó ti ṣàn wá. Àṣírí mo sọ fún yín yẹn. Ọ̀rọ̀ country ti kúrò lọ́rọ̀ nǹkan tẹ́ ń fọwọ́ yẹpẹrẹ mú. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ pè lólórí yín ò ní jẹ́ kẹ́ rí mú mi wọ̀n sí ní jẹ́ kẹ́ rọ́nà lọ. Àwa máa condemn ní brain. Tẹ́ bá dẹ̀ notice bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ rí pé bẹ́ẹ̀ làwọn religionist náà ṣe ń jáde tán. Pé àsìkò ní o àsìkò ní o àsìkò ní ẹ jẹ́ ká lé wọn wọlé ẹ jẹ́ ká lé wọn pa ẹ jẹ́ ká tẹ̀ wọ́n rì á ṣe tẹ̀rí. Torí pé ibi tán forí wa sọlẹ̀ sí nǹkan tán ti dá mọ́ wa ni pé àwọn alálẹ̀ wa ò lè fi wálẹ̀. Lóòótọ́ lẹ́yìn sọ pé kò sí mọ́ ẹ̀yin tẹ́ sọ pé kò sí nǹkan ìṣẹ̀ǹbáyé wa mọ́ ẹ ṣá má wọ́rì kò sí mọ́ lóòótọ́ ẹ̀bọ̀ ẹni tí ò sí lọ́dọ̀ tiẹ̀ yẹn nǹkan tó bá ń bẹ lọ́wọ́ tiẹ̀ ni kò mú sórí àwa tá a rò pé ó wà lọ́wọ́ wa yẹn náà jẹ́ mo mánéjì ara wa pẹ̀lú nǹkan tó bá ń bẹ lọ́wọ́ wa kó fàájà àfà pásítọ̀ kó fàájà nǹkan tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn máa lò ń tiẹ̀. Bọ̀ ọjọ́ kọjọ́ tó o bá ti wá sá wá bá mi wàá mówó ẹ̀ dání o ẹ̀yà wèrè tó máa lù ọjọ́ kọjọ́ tó o bá ti wá gbogbo aláwo ilẹ̀ Yorùbá náà dẹ̀ ń gbọ́ nǹkan kí nǹkan ẹ má useless ara yín mọ̀ nǹkan tí mo máa ń sọ fún yín nìyẹn. Don't useless yourself. Those people they are so stupid. Wọ́n believe pé àwọn wise. Wọ́n believe pé inú kọ́tà ló yẹ káwọn oníṣẹ̀ṣe àwọn oníṣògùn inú kọ́tà ló yẹ káwọn máa gbé àwọn làwọn lè live in international. But ẹ̀yin lẹ máa bá wọn solve problem nígbà tí problem bá ti wá. No, you can't come with me just legal and expecting me to do something for bàbá ẹ ló kọ́ mi lóògùn ni ìyá ẹ ló fi gbélé mi lọ́wọ́ ni kí ni ìyá tiẹ̀ ń ṣe nígbà tí ìyá tèmi ń fò káàkiri tó ń gbà so say torí pé what nǹkan tẹ́ ń wò nínú fíìmù ó máa sọ fún yín pé just talk this thing àjẹ́ máa disappear kíní kan the same thing pẹ̀lú gbogbo àwọn enemy of Yorùbá tẹ́ ń lò as babaláwo nínú tíátà àwọn náà padà rí nǹkan tó ń gbẹ̀yìn wọn. Ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo yín lẹ̀ dá o but aspect pé wọ́n ń jiyàn gbé àwọn Fúlàní bẹ nínú igbó akọni kan wá dìde pé kíní kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ̀nà tẹ́yìn ń gbà rówó ni pé kẹ́ mọ́ kidnap èèyàn tó bá jẹ́ pọ̀nà tẹ́yìn ń gbà rówó nìyẹn tẹ́jà bá tiẹ̀ ń jẹja sanra kì í ṣe bí irú báyẹn kí lẹ wá ń gba táàksì fún lórí àwọn companies táwọn èèyàn ṣí kí lẹ ń gba táàksì fún lórí àwọn companies tán ṣí àwọn òyìnbó ti ralẹ̀ lọ rẹpẹtẹ olóye tẹ́ ń gbà lọ́wọ́ wọn náà kí ló wá dé kí lẹ wá ń fowó náà ṣe àwọn tó tiẹ̀ wá rántí pé àwọn kan wà tó yẹ pé tán bá tiẹ̀ kú gan wọn kì í gbowó lọ́bì kankan owó yẹn náà sì máa ń bẹ láyé ni ẹ̀ ń ṣiṣẹ́ fóníṣẹ́ ni kí ló dé ẹ̀yin aráàlú olóyè Sunday Igboho bàbá mi kò ní bàjẹ́ fún yín á bẹ́tà kẹ́ ẹ tètè yá akọ̀ máa wò wọ́n ní ìrántí kọ́ àwọn tẹ́ ẹ pè ní gómìnà wọn yóò ní jẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe dádì mi ẹ gbà bẹ́ẹ̀ mi ní parọ́ tán yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ ṣe àwọn ló ní Fúlàní tó ń bẹ nínú igbó yẹn ẹ gbà bẹ́ẹ̀ àwọn tó tún wá jẹ́ ẹ̀mẹ̀wà àwọn tó yẹ pé àwọn fúnra àwọn làwọn fi sórí oyè ẹ mọ̀ pé tó bá fẹ́ joyè ń ṣe kóòtù náà máa ń gbẹ́jọ́ ẹ lọ nílẹ̀ Yorùbá àwọn míì máa fẹ́ joyè wọ́n á gbẹ́jọ́ lọ kóòtù ní tí ìgbọ̀rú ẹ̀ níbi tẹ́ ti tọ́nu Yorùbá tó upside down dé Ọlọ́run ọba gbọ́ kò sásàsí mọ́ kò sápè mọ́ kò sẹ́fun mọ́ kò sáfẹ́fẹ́ mọ́ kò sára mọ́ kóòtù lẹ wá ń gbẹ́jọ́ àwọn kábíyèsí méjì wọ́n fẹ́ jọba àwọn ìjọba ẹ wá kó wọn lọ kóòtù làwọn bá wọn dájọ́ ẹ ti mọ̀ pé lórí ibú náà làwọn tó ń jàjà fún kábíyèsí yẹn wọ́n máa ọba gan kì í mọ̀ pé òun jọba wọ́n máa lọ mú ọba orí adé ti yan orí adé wá látòdì ọ̀run kì í ṣẹ̀yìn yahoo tẹ̀ ń kóra yín jọ sórí oyè ń sìn pé dandan ẹ gbọ́dọ̀ débẹ̀ tọ́ba bá jọba nílẹ̀ Yorùbá ọba mọ́ lówó ọba mọ́ gbayì ní dànsákì ní fọ́ba Yorùbá kì í ṣọba Yorùbá títí wa tó ṣẹ̀ṣẹ̀ ń jẹun ní patí ń sìn kò yàtọ̀ ẹ wò ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa
mo mọ̀ pé ẹ lè láìkì mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin gọ́vnà state ẹ lè láìkì mi èmi náà ò fẹ́ kẹ́ ẹ láìkì mi nítorí àtúbọ̀tán àwọn generation tèmi ó máa wà nínú rẹ́kọ̀dù pé mi ì sí nínú àwọn tó ń bá yín hùwà ìbàjẹ́ nígbà ayé mi kọ́lọ̀ ń jẹun pẹ́ torí nǹkan tí mo ń sọ yìí politician ò láìkì ẹ o àmọ́ ẹ lè pa mí ohun tí mo fi jù yín lọ náà ń bẹ lọ́wọ́ tèmi náà mo fi Ògún búra ẹ lè pa mí gbogbo ẹ̀yin gọ́vnà tẹ́ bá mọ̀ yín pé ẹ mọ̀ nípa àwọn kidnapping tí bá ń bẹ nínú igbó yẹn ẹ tètè sọ fún wọn kẹ́ ẹ kó wọn kúrò ń bẹ̀ ìkòkò ní gba kinní kan kó tún gba kinní kan ní kò possible àwọn èèyàn wa wà máa bẹ̀rù láti wá láti ìlú òyìnbó wá sílé kí ló dé ẹ wá fẹ́ lé gbogbo àwọn èèyàn kúrò ń bí ẹ fẹ́ sọ international di alternative fún àwọn fáwa Yorùbá tó yẹ pé tá a bá ti travel out àti ní fọkànbalẹ̀ a máa wá yá ẹ wá sọ pé ẹ lọ fi wá yáwó labroad ẹ sọ pé ẹ lọ fi wá yáwó ní kinní kan trillion bọ ẹ kí ló ń fi àwọn tẹ bá fẹ́ rán ní Mẹ́kà yáwó ayé yín ò ní dáa ẹ kí ló ń fi àwọn tẹ bá fẹ́ rán ní outside country ẹ kí ló ń fi wọ́n yáwó bọ tẹ bá ti fẹ́ ṣe nǹkan kan kékeré tí ò ní nítumọ̀ ń bí ẹ nẹ lọ fi wá yáwó ní India ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣí làákàyè kí ni ò nọ́mà tá a bá dẹ̀ ṣọ́ra kíní tí ń bọ́ sí rẹ́ńdàndẹ̀ tí yẹ pé tá a bá padà ṣọ́ra àwọn èèyàn wọ́n kú lójú títì ni ebi ń pa àwọn èèyàn mi bí ojoojúmọ́ ni WhatsApp mi ró gbọ̀ngbọ̀ngbọ̀n tí n bá ní kí kékéréje tí mo ní kí n bá ní kí n máa fi dá àwọn èèyàn lóhùn bóyá ni màá ní wọn kọ bọ̀ mọ́ lákàntì mi mò ń blọ́ọ̀kù àwọn èèyàn ní ìsìn ẹ fi mí lẹ̀ à ń sọ fún yín gbégbégbé ńgbà yẹn ń wò wá bí fíìmù ẹ fi mí lẹ̀ èmi náà ń ṣiṣẹ́ kí n tó jẹun ni ìgbà mi máa fẹ́ béèyàn ṣàgbo odidi 10 hours mo ṣì wà lẹ́nu ẹ̀ odidi èdè mo ṣì wà lẹ́nu mi kí tó ṣàgbo 100,000 àbélò tán ẹ fi mílẹ̀ mo ń ṣiṣẹ́ kí n tó jẹun ni ẹ fi mílẹ̀ mi ń ṣe yahoo mi ìrówó ìfà àbí torí pé tí ń wò mí lórí Facebook mo ń ṣiṣẹ́ ni wọ́n á bẹ̀ mí ní ọṣẹ màá jẹ ó bá dẹ̀lẹ́ ní tó ní kí wish wọn happy birthday ibi tèmi ti ń rówó entertainer ni mi kì í sì ṣe nǹkan wẹ́wẹ́wẹ́ ibi tèmi ti ń rówó tèmi nìyẹn ẹ fi mílẹ̀ bọ̀ ṣe bẹ́ńtá yé bá rí láyé bẹ́ńtá bá sùn tí là ń jarun pálù kì í ṣe ẹ̀bi àwọn náà àmọ́ ẹ̀bi wọn náà tún nítorí tá a bá ní ká sùn ká rọ rí a sì ní problem nílẹ̀ Yorùbá yìí ó ti wá di kán máa gbé kéèsì ọba méjì lọ kóòtù ààfin Olúbàdàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ṣàgbẹ̀ lójú yòyò ni ẹ gbà bẹ́ẹ̀ mo sọ fún yín tó bá dá wọn lójú gbogbo nǹkan tí àwọn ọba Olúbàdàn tàná tó lò ní Old Palace yẹn kan kó wá síbẹ̀ yẹn ẹ wà rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìdí sẹ́mi nǹkan tó lúwo ṣe yẹn tó lúwo ṣe ń bẹ̀ yẹn ọba mi ìtọ́ bá yàn lẹ́yìn bàbá tán fi sí i wọ́n ti mọ̀ nǹkan tó máa ẹ́ǹdì bàbá yẹn ẹgbà kẹran má jẹlé lọ́ fi ṣe tí gbogbo yín ò bá sọ̀rọ̀ èmi Saheed Ire ó sọ̀rọ̀ èmi ń báyàn celebrate orí burúkú ẹ̀ lé bóṣì lórí péjì tèmi ṣàgbẹ̀ lójú yẹ̀ yìí ò náà fi bàbá yẹn ṣe bàbá yẹn ò lè dárìn ṣé ká mọ̀ parọ́ fúnra wa ni bàbá yẹn ò lè dárìn wọ́n mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe next ọba tó máa fi ṣe Olúbàdàn ẹ̀ rí pé ọba yẹn bí Olúwo láṣẹ máa hùwà a máa sọ fáwọn èèyàn pé ṣẹ́rí bẹ́yẹn pé kinní kan òun ò lè mọ́ bá yín òun ò lè live in dirty o ìṣẹ̀ṣe dirty ni o kinní kan ibi tó ti pátá tó ń lò nìyẹn wọ́n ti mọ bó ṣe máa ń slide ẹ̀ fún yín wọ́n ti mọ bó ṣe máa ń slide ẹ̀ tẹ́fí máa wà confused but mo mọ̀ wípé ìṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá ò ní fi wálẹ̀ fún yàjẹ́ olóyè Sunday Igboho sọ̀rọ̀ kò tí ì pẹ́ o gómìnà yẹn ti sáré jáde pé olóyè Sunday Igboho ní right láti lé àwọn Fúlàní tó ń bẹ nínú igbó Mr. Governor á pariwo yín síta pẹ́yìn lẹ̀ ń jiyàn gbé gómìnà tó bá bí dáa tó bá bọ́ síta láti tako olóyè Sunday á pariwo ẹ̀ síta pé wọ́n ló ń jiyàn gbé káti ẹgbà pé lórí ibú kan náà gbogbo yín àmọ́ ẹ ṣẹ́júra wọn lọ ẹ ṣẹ́júra yín lọ ní kí wọ́n tó ṣe gómìnà kó má jí owó ìlú o Ọlọ́run ló fi ẹ́ síbẹ̀ ó lè jí owó bá fẹ́ jówó ìyẹn ò kàn mí kò yé mi ìwà sọ pé bẹ́ẹ̀ ṣe ṣèlú ò dáa o ìwà complain títí o àmọ́ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé yà ní gbà torí góòdì tẹ́ ń wú lẹ́wà fi máa pa àwọn ará ìlú káti ẹ̀gbà pé àwọn ará ìlú náà púpọ̀ nínú wọn náà dìdìrín ni wọ́n dìdìrín lọ́pọ̀lọpọ̀ ẹ ti brainwash wọn ẹ ti sọ wọ́n di mugun ẹ ti sọ wọ́n di wèrè wọn ọ̀gbọ́n mọ̀ àwọn especially àwọn tó jọmọ Yorùbá wọn ọ̀gbọ́n mọ̀ ẹlòmíì ò lè sọ Yorùbá lẹ́nu tó dá ṣáká wọ́n fi kìlọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ patronize mi bí ó wá nípasẹ̀ ìṣẹ̀ṣe ó fẹ́ wá ṣe nǹkan tó bá sọ òyìnbó ara ó pa ẹ́ má wá sọ òyìnbó fún mi you are not invited má wá bá mi sọ òyìnbó sọ Yorùbá tó bá ti lè sọ Yorùbá kó kórí burúkú lọ
fi mí lẹ̀ sí tèmi. Ọlọ́run bá tó ti ń kẹ́ mi láti kékeré mi wá á kẹ́ mi dọjọ́ alẹ́ ni. Òṣàlẹ̀ mi ò fi mí lẹ̀ lọ́jọ́ kan torí èmi náà ò fi wọ́n lẹ̀. Wọ́n ti brainwash ẹ̀yin Yorùbá, wọ́n ti da system yín rú now. Bí ṣe wà yìí, ẹnìkan ti bá mi sọ pé Saheed kọ́mọ ẹ lọ abroad. Mo ní fún kíni? Àwọn ọmọ mi ó lọlẹ̀ Yorùbá ní mí. Tíṣà ọmọ ṣàdúrà fún yín pé you will go to London, you will be a lawyer, amen. Tíṣà ò ṣàdúrà pé you will be a farmer rí. Lólórí burúkú ara tiwọn náà. Ọlọ́run wáyé káwọn, Ọlọ́run ò jẹ́ kó gun àwọn ọmọ tiwọn náà tàn. Torí wọ́n ń tàn wá ni. Gbogbo ẹni tó bá ti ń fi irọ́ kó nǹkan jọ láyé kó múra sí. Ẹ̀yin gómìnà iṣẹ́ yìí gangan nìṣòro. Ẹ wo bó ṣe plan game yẹn ta ní. Wolf, follow the person. Kárí. Ẹni tó bá ti ń fi irọ́ kó nǹkan jọ láyé, ẹ lọ wo àtúbọ̀tán ẹni tọ̀hún. Ẹ lọ wo àtúbọ̀tán onítọ̀hún. Onítìrí á kó àwọn èèyàn lọ sí Ìbàdàn. Ẹ wo bó ṣe sáré plan game yẹn. Ibì kan náà kó bọn sí, ibì kan náà ṣe kinní kan sí, kinní kan àwọn aráàlú gan ló já mọ̀, kinní kan ibi báyìí lónítìrí ti sọ kinní kan ẹ̀yin Yorùbá nation, kinní kan. Ẹ wo bó ṣe plan project yẹn. Àwa náà ń wò yín, ó jì làwa náà. Ó jì làwa náà, àwa náà street ni wà, bó a kọ lo street ti wà sọmọlúàbí ni. Àti gbogbo project yẹn àti ọ̀gbẹ́ iṣẹ́ ọwọ́ àwọn pípù yìí ni ẹ jáká kúrò lórí ẹ̀. Gọ́vnà ò gba màálù lọ́wọ́ àwọn olóṣèlú. Gọ́vnà gòdì yín ní Òkè Ògùn. Ẹ wo ṣe rí Òkè Ògùn tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ lé Fúlàní yẹn. Tájẹ́ẹ̀tì àwọn gọ́ọ̀mẹ̀ntì yín ń bẹ̀ gòdì ni. Àwọn Fúlàní yẹn ló ń wakùsà jáde fáwọn politician yín. Tó bá tẹ bá fẹ́ parọ́ ẹ lọ ṣe investigation lórí àwọn kábíyèsí yín kankan, kò sílẹ̀ tí ò ní gold ń bẹ̀. Now ó wá dáa kán ní gold. Àmọ́ ṣé àwọn tó lẹ́tọ̀ọ́ tó yẹ kán máa bá wọn ṣiṣẹ́ yẹn káwọn aráàlú náà lè máa rí nǹkan invest ṣáwọn ló ń ṣe é ni? Why tó ṣe jẹ́ pé Fúlàní lẹ lọ ń lò? Àwọn Fúlàní tó dẹ̀ wà ń bẹ̀ yẹn náà wọ́n tún wà ń bẹ̀ náà máa wọ́n tún wá múṣẹ́ mí ìkúnṣẹ́ bí kán mọ jíyàn gbé. Now àwọn deal tẹ́ ti jọ ṣe tó jẹ́ good deal kò gbà yín láyè láti sòótọ́ ọ̀rọ̀ láti sọ fún wọn pé ẹ mọ̀ ṣe nǹkan báyìí. Torí ẹ mọ̀ pé táyẹ̀ bá wọ́ọ̀nù wọn tẹ́ bá lo any legal power, àwọn náà máa make announcement pé yín lẹ wà ń díẹ̀. Wọ́n á tú yín láṣìírí. Òun lẹ̀ ṣe fẹ́ kán lé wọn. Gbogbo ọmọ Yorùbá wọn pátákẹ́ máa gbọ́ ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho bá ti gbé gómìnà Nàìjíríà state ilẹ̀ Yorùbá tó bá ti takò ó ń bẹnu àwọn ajínigbé ẹja fúnra sí. Kò jù bẹ́ẹ̀ lọ. Mi ní bẹ̀rù ẹnìkan. Tówó bá sílé ni owó wà lọ́la. Ìwà lè tó irọ́ tó ti fi brought wa up, tó ti fi brought Nàìjíríà up. Ó ti dópin. Tún pa ọmọ irọ́ ò gbé wa. Ẹjá jọ máa gbéra wa débẹ̀. Irọ́ ò pay wa now. Ìgbà díẹ̀ báyìí ni irọ́ fi ń sọ̀yàn. Tó bá fi máa irọ́ tó lo 10 years mi ò rí rí. Irọ́ tó lo 20 years mi tí rí rí. Truth lasts forever. But wọ́n tó bá ti ń sòótọ́ ọ̀rọ̀ ò lè lówó gbà bẹ́ẹ̀. Tó bá lówó ó ní nǹkan ni. Ó ní nǹkan tó dá ẹ lójú ni. Bírú àwa yìí a ní change díẹ̀ náà àwọn èèyàn sì ń bá wa fi díẹ̀ kún. Àmọ́ ìwọ tó bá ti ń sòótọ́ ọ̀rọ̀ ò lè rí bìsàbìsà o torí àwọn tó yẹ kó o súnmọ́ àwọn náà ló ń sọ̀rọ̀ sí i. That's the only issue tó wà ń bẹ̀. Tó bá pàdé wa ní party wọ́n máa ń yẹjú sẹ́gbẹ̀ẹ́ ni. Àwọn òpin lágbájá nìyẹn ọ̀gbẹ́ni gbẹ̀gbẹ́ kọjá ni o. A máa sọ fún yín torí pé generation to generation lẹ́ ń fìyà jẹ yìí. Àwọn dìde ni ó dẹ mọ̀ lórúkọ Jésù lórúkọ ànábì náà ń lé kiri. Àwọn system tó ti fi disturb yín nìyẹn tó ń jẹ́ kẹ́ mọ̀ pé ẹni nǹkan nílẹ̀ Yorùbá. Àbáwá Ọ̀rúnmìlà fi nǹkan síbí. A ní nǹkan bí kùsà wa tẹ́ ń wà lókè Ògùn. Góòdì wa tẹ́ ń wà lókè Ògùn. Ẹ jáwọ́ nú ẹ̀ ẹ̀yin lẹ ń bẹ́ ń bẹ̀ ẹ̀yin kìíní burúkú ẹ̀yin lẹ ń wà ń bẹ̀. Tó bá wá dé tó máa sọ pé tó lóyè Sunday Igboho bá ti wá make announcement tó bá máa yá ni Sunday Igboho we really appreciate you are try. Tó bá ti fẹ́ make any step tó lè fi reduce àwọn ajínigbé tún bọ́ta. Ẹ̀yin mi fẹ́ dárúkọ wọ gómìnà yìí ni náà ó mọ̀ ń pa àwọn DSS tó wà náà ó ṣe bí ẹni tí ò mọ̀ ni náà ó mọ̀ ń pa ẹ̀ ṣé ó mọ̀ ń pa ẹ̀ ní kò gun pa ẹ̀ tó bá mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ náà ṣé òun wáìnì ni ó mọ̀ ń pa ẹ̀ bọ́ Ọlọ́run jù ẹ lọ.
ìwọ gómìnà tí mo ń dárúkọ ọmọ owó gọ́gọ́ fúnra rẹ̀ mọ̀ lóòótọ́ kọ́lọ̀ ń sọ mí dolówó yìí tí ní nǹkan kan àmọ́ yìí lè bẹ̀rù ẹ torí pé olówó lọ́wọ́ torí pé òun kó mọ́tò 100 sẹ́yìn kò ní dá fún ẹ àti ọwọ́ mọ́tò ẹ òun bá ti wá jẹ́ wá fi wá gun mọ́tò yẹn padà pa yín ní kankan ẹ̀yìn kí ní burúkú yìí ẹ wá ń lo àwọn èèyàn láti sẹ́ẹ̀tì olóyè Sunday Igboho ẹ ti ń ṣiṣẹ́ lórí ibi tó lóyè Sunday Igboho wà náà ẹ ti ń ṣiṣẹ́ lórí ibi tó lóyè Sunday Igboho wà bọ́ ṣe máa rí wọn gbé ẹ ti ń ṣiṣẹ́ náà abẹ́rò páàmọ́ ni dey play lórúkọ yín gbogbo àwọn tẹ́ ẹran wá pátápátá la mọ̀ orúkọ wọn dẹ̀ wà written down wọ́n lè rò pé bóyá àmọ̀ pé ẹ̀kọ́ wá físítì ni visitor is a visitor but visitor máa di visited lọ́jọ́ kan tẹ́ bá fẹ́ finish assignment yín ẹ rí i pé a mọ̀ pé kà ní ẹ wá kí wa ẹ wá ń dẹ wá ni ẹ fẹ́ mọ ibi tó wà ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa gbé ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa project gbogbo ẹ̀ rápátá la mọ̀ ẹ tẹ bọ́ọ̀tì yín lójú oorun àmọ̀ ẹ tẹ̀ lójú ayé àmọ̀ á wà pẹ̀lú yín 100 ẹ̀yin ìka ẹ̀ kí ló dé wọ́n bí wa lọ́tọ̀ọ̀tọ̀ ni ó wá dáyé òun fẹ́ darí wa ẹ wá ń darí wa síbi tí ó wù wá Ọlọ́run máa darí àwọn ọmọdọ́mọ yín síbi tí ó wù wọ́n ẹ̀yin kí ní burúkú tẹ́ pera yín lólórí yìí kí ló dé ẹ fi wálẹ̀ járí mú mi tẹ́ ẹ bá lè ṣe dáadáa fún wa ẹ kúrò lórí ipò mùdùmùdù tí wá dùn mọ́ yín lẹ́nu ẹ̀ mọ̀ pé nìkan ò lólé ayé gbó ẹrù òde bá yín ẹ má gbàgbé pé every day for the thief one day for the àwọn kan náà ti jalè yẹn rí àwọn dà ẹjá lólé ayé láti má pa ọmọ ẹnìkejì lára ẹjá lò láti jẹ́ kí n jẹ nílé ayé ẹ wá ń ba ti Yorùbá jẹ́ ẹ wá ń sọ pé nǹkan tá a ní ò dáa ọ̀pọ̀ lójú ibi tí iṣu ti dá lórí ilẹ̀ wa mọ́ mo dẹ̀ ń pariwo fáwọn àgbẹ̀ ńgbà yẹn náà kájẹ pàpà yóò dá mi mọ̀ ńgbà yẹn mo ń pariwo fáwọn àgbẹ̀ tẹ́ bá ó ní péjì mi kan tí mo ṣí ńgbà yẹn mo ní ẹ̀yin àgbẹ̀ tẹ́ ń lo fertilizer táwọn òyìnbó ń ta fún yín mo ní ẹ má lò mọ́ àwọn tọ́ílẹ̀tì wà tí wọ́n máa ń yàgbẹ́ sí àwọn tọ́ílẹ̀tì tó ń yàgbẹ́ sí yẹn ẹ wá nǹkan tó máa bá yín kó ẹ fọ́n ìgbẹ́ síbi tẹ́ bá fẹ́ ìgbẹ́ tá ń yà ẹ fọ́n síbi tá bá fẹ́ fi fáàmù sí àwọn nǹkan ọ̀gbìn wa máa dìde ìyẹn ló dáa ẹ má gba nǹkan àwọn òyìnbó lò àwọn kan ń gbà yẹn mo láwọn méjì gbà yẹn tó kọ́mẹ́ǹtì fún mi pé illiterate dey worry you mo dákẹ́ mo ń wò wọ́n illiterate a máa dà mí láàmú torí pé illiterate tilẹ̀ Yorùbá ò dà mí láàmú èmi mewé o mo mewé olójo ngbòdú mo mọ ewé òdòdó bẹ́ẹ̀ ni mo mọ ti pápá sàn mo metí pọ́nlá kò wá ní burúburú kí má mọ ewé pápá sàn kò ní burúburú kí má mọ ewé àjẹ́ òbàlẹ̀ kò ní burúburú kí má mọ ewé origin mo sì má taari bẹ́ẹ̀ ni mo mọ èpo ọ̀bọ̀ mo mọ èpo apá bẹ́ẹ̀ ni mo mọ igi ńlá so mo mọ nǹkan tó yẹ kí n mọ̀ so mi kì í ṣe literate ní ilẹ̀ bàbá mi ẹ̀yin ni literate nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ gbóyìnbó ẹ̀yin ni educated person nílùú òyìnbó àwa jù yín lọ àwa tá ń bẹ nílẹ̀ Yorùbá jù yín lọ torí nǹkan tá a fi jù yín lọ pọ̀ nǹkan tẹ́ ti sọnù tó ti sọnù lára yín tẹ́ ẹ̀ ti mọ̀ ó pọ̀ so èyí tẹ́ ẹ̀ mọ̀ yẹn làwa mọ̀ táwa fi ń jẹun lénìí ilé tó bá bí dáa kó má mú owó ẹ̀dá ní tó bá wá sọ́dọ̀ yẹn èpè lórí ẹkú mọ̀ kí n wá kọ́sítọ́mà torí gbogbo wa lájọ ní nǹkan yìí tí yín ò jọ yín lójú lẹ ṣe ń dààmú kiri ẹ múra sí àwọn àyà ẹwà rí wèrè kan wà jáde pé you are talking to governor like that àbó lórí ibú ni ẹni governor gbọ́ o Akérédolú dà ó pọ́n san bí ọwọ́ ni kí lẹ̀ ń sọ yìí àwọn tànádà wọ́n pọ́n san bí ọwọ́ ni kò tí ì kàn ẹ́ lórò pé nǹkan ò bá ẹ́ tásìkò Ọlọ́run bá tó wà mọ̀ pé ò jẹ́ nǹkan kan wájú Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì máa kúrò ní ṣáfítà yẹn nǹkan tí mo fẹ́ sọ nípasẹ̀ politician ni mo ti sọ yẹn ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe adánilóhùn mo máa kí yín gbogbo ẹ̀yin tẹ́ jáfà tẹ́ jẹ́ pásítọ̀ tẹ́ ń dánilóhùn torí babaláwo mamaláwo kan náà ni gbogbo yín mo máa kí yín but why we are deceiving people ó ní woman kan ó wà ń bí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ náà báyìí ó ní woman kan tó wọ́n wà ń bí àwọn náà máa gbọ́ mi báyìí wàláhì wọ́n wà ń bí mo ti rí wọn bẹ́ẹ̀ fún wọ́n wà ń bí ó ní woman kan tí wọ́n sunkún wa tán pè mí lénìí èní náà ni kódà kò tí ì pé 3 hours woman yẹn ẹni tó ń ṣiṣẹ́ fún wọn ó bá wọn wo nǹkan kan nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ kò ṣẹgbẹ́
so ó wá ní wọ́n máa bọ ẹgbẹ́ yẹn fún 3.5 years àǹtí iṣẹ́ ń gbọ́ lóòótọ́ ẹni kí n bá yín wo nǹkan kan bọ̀ màá dá yín lóhùn ní public nsìn kó lè jẹ́ àǹfààní fẹ́lòmí wọ́n náà máa bọ́ fún 3.5 years pé torí tí wọ́n bá bọ́ wọ́n máa kú wọ́n dẹ̀ ti bọ́ wọ́n ló kù 1.5 years wọ́n ti bọ́ fún 2 years wọ́n máa ń bá wọn bọ́ lóòrèkóòrè wọ́n ti bọ́ fún 2 years sister yìí dẹ̀ trust ẹni yẹn gan bẹ́ẹ̀ ni àwọn gan ló pè mí sí tí mo ní mo wà online á pè wọ́n padà wọ́n trust ẹni yẹn dáadáa pé tí wọ́n bá ti bọ́ ẹgbẹ́ yẹn wọ́n máa kú ó máa ṣe ó máa ṣe àánú yín máa ṣe mí ẹ̀yẹ ọmọ Yorùbá àánú yín ṣe mí àánú yín ṣe mí o àánú yín ṣe mí. You don't know the truth and you don't know the fact. That is why táànú yín ṣe ń ṣe mí. The funny part ni pé ẹni tó ń báyàn wò tó sọ pé èèyàn máa kú ẹni yẹn ti jáde láyé lénìí èní náà ni wọ́n jáde láyé torí wọ́n ní wọ́n pè wọ́n lánàá pàánà ló yẹ kán bá wọn ṣe wọ́n á ní wọ́n pè wọ́n lánàá pé ẹni yẹn bó ṣe ń receive call ó dàbí pé bí wọ́n ṣe jí lójú oorun ni pé but àárọ̀ ẹ̀ wọ́n sọ fún wọn pé wọ́n gbé wọn lọ hospital pé but after like bí i 2 or 3 hours around 1 ṣá sí 12 tán pè mí náà ní àwọn kò gbọ́ pé ẹni yẹn ti jọ́lọ́run nípè ó ti ṣaláìsí but ẹni yẹn ò ronú síbi tí mo ronú sí torí pé obìnrin ni kò gbọ́n èèyàn sọ pé ó máa kú ó dẹ̀ ń bẹ bọ nǹkan tiẹ̀ wáyé tóun ò ṣe rí kú fún ara tiẹ̀ kó bọ nǹkan tó yẹ kó bọ tí ò fi ní kú àánú èèyàn máa ṣe mí o òun fún ara ẹ̀ àbí àtùpà tẹ́ máa fi ń tọ́ra yín jẹ yẹn ṣàtùpà làwọn náà ni ṣé àtùpà làwọn náà ni ìyàwó mi ò lọ hospital rí pé òun fẹ́ ṣe iṣẹ́ kọ̀pù oyún pé òun lóyún tíyàwó mi bá ti lóyún kó tó di 1 month máa ti sọ pé mọ́mì rè ìgbà tá a fẹ́ bí first born oyún ti wà lára ẹ̀ ó bá mi jiyàn pa gbàtásìkò tó ṣe gbọ̀rọ̀ ńlẹ̀ ibi bí mo ní ṣe mo sọ fún ẹ pé ó ti lóyún ó gbọ́n wáyé tẹ́ rí ikú tó fẹ́ pa yín tẹ̀dẹ̀ ń báyàn kan bọ kú dànù ẹ wo gbogbo ẹ̀yin tí wọ́n bá sọ fún yín pé ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹgbẹ́ kò lè pa yín sọ́run nǹkan tẹ́ ń wò nínú fíìmù bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí for real life o film are deceiving a lot of people tẹ́ bá ti rájẹ́ tẹ́ bá ti ṣe in Jesus name àjẹyìn akọ disappear ni okay you can never see a witch physical one but àjẹ́ wà ẹlẹ́yẹ wà dáadáa àgbà wà mo dẹ̀ júbà wọn àjẹ́ kìí ṣe èèyàn àjẹ́ kìí pààyàn tó bá wá di nǹkan tí ò sọnù dọ́dọ̀ wọn tó bá lẹ́ni tó yẹ pé bóyá wọ́n bẹ nínú ẹbí yín tó bá jẹ́ pé ọmọ orogún sọmọ orogún ìyẹn wà o ìwọ ló máa wá bọ́lọ̀ ṣe máa bó ṣe máa bọ́nú ẹ̀ bó ṣe máa tọ́jú ara ẹ̀ tásà sí òníran ẹ̀ o bọ̀ pé kinní kan pa ẹ́ kinní kan pa ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá tọ́lọ́run bá ní kẹ́ láǹfààní àti gbọ́ mẹ́sẹ́jì fídíò mi lé ní stop deceiving yourself. How many one of you tí mo ti sọ fún rí láyé mi fún gbogbo ẹ̀yin customer mi tẹ́ bá pàdé mi bí ìwọ tí n bá ti sọ fún mi ìwọ tí n bá ti sọ fún rí pé you will die in next week comment sí bíbá pé you Saheed Ire you said that too because mi kì í ṣe foolish ọ̀nà tí wọ́n máa ń gbà lọ́ọ̀kì yín sínú góló tẹ́ ẹ máa fi sanwó ọmọgọ̀ nìyẹn ẹ máa fi sanwó ọmọgọ̀ lọ fà bọ̀ ṣe rí tí ẹ bá rẹ́ni gbé yín débẹ̀ ẹ mọ̀ pàwọn lo earring kò yé yín adẹ̀ lo góòdì sọ́rùn àràkúnrà lọ́jà ni ẹ má bínú bọ̀ tá bá ti ń gbé yín débẹ̀ tẹ́ bá gbéra yín débẹ̀ fine tẹ́ bá dẹ̀ gbéra yín débẹ̀ ẹ sọnù bí òkò ni kò káyé kò yé yín bọ̀ ní tèmi Saheed Ire ó lọ fà o mo ti kọ́kọ́ wá owó ná mo ti kọ́kọ́ ń rí owó kí n tó ṣe gbéwé àkáǹtì mi jáde pé mo fẹ́ máa ṣiṣẹ́ fún yàn so ó easy fún mi láti gbé ẹ ṣépè ó easy fún mi bàjẹ́ mo kàn lè sáré gbé ẹ ṣépè torí kó lè jápa kó lè lọ torí pé ọmọ ọba ó pọ̀ tí nǹkan tó fẹ́ fún yàn bá ń ṣiṣẹ́ wọn náà lò fúnra ẹ̀ èwo ní wèrè so ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kò yé
so sister yẹn wọ́n wá ronú sí pé sister yẹn wá ń sunkún látàárọ̀ kódà tó bá yẹ pé mo fẹ́ ṣe mo kàn mọ́mọ́ já wọn tán ni tó bá yẹ pé mo fẹ́ fi wọ́n ṣe jẹun ni àtúmọ̀ bá wọn bọ́ náà tí 10 years máa tó fi pé but èmi ò ráyè fún wèrè mi ò ráyè fún yẹn àánú wọn kàn ṣe mí àǹtí ẹ lo ẹ̀gún èpè ẹ lo àtúwọ́ tẹ bá ti lo àtúwọ́ kúrò lára tẹ lo ẹ̀gún èpè tó bá yẹ pé ọmọ ẹlẹ́gbẹ́ ni tẹ jẹ́ ràwọ̀ omi kò sí ràwọ̀ tí ò lẹ́gbẹ́ ó dẹ̀ ní bọ́ ṣe máa ń bọ ẹgbẹ́ oníkálukú you can just do it once in a while kò sí nǹkan tó ń jẹ́ pé you will do it 3 years 4 years 5 years wọ́n máa sọ orú yẹn fún yín iṣẹ́ ìponú ni you can do it bóyá 2 times in a year you can do it bóyá 1 times in a year bóyá 2 times tó bá wù yẹn lè ṣe 3 times bọ̀ pé bóyá ẹnìkan máa sọ fún yín pé kíní o gbọ́dọ̀ máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ọdún 3 ló máa fi ṣe múgùn ni torí pé múgùn ni ni ṣẹ́dẹ̀ rí pé ibi tó pọ̀lọpọ̀ foolish sí ni pé wọn kì í fẹ́ dúró gbòòtọ́ ọ̀rọ̀ àwa òde kúkú rán anybody ti wa kọ́lọ̀ má dínà ọ̀rẹ́ wa tọ́lọ́run bá ti dínà ọ̀rẹ́ wa tọ́lọ́run bá ti pa àwọn aláàánú wa àwọn ẹ̀gbọ́n tó jẹ́ lẹ́gbọ́n àgbà tá ti jọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ tó ti jéèyàn tọ́lọ́run bá ti pa wọ́n sọ pé ó ti lọ ó ti tán so music instrument mi wà nù studio ń bẹ̀ yẹn kọ́lọ̀ jẹ́ kí n máa rí show gbà tó bá ti rí show gbà náà ọmọ ìyá mi fìyẹn lẹ̀ mo lè pa kíní lóòótọ́ mo kàn lè fi yàn síbi iléeṣẹ́ ọṣẹ náà ṣáà máa dáhùn yẹn ló máa parọ́ fún wọn kó gun má bàa pa ẹ ọ̀sá ìdìdì mo pa gbogbo èrè tẹ kó jọ yẹn sọ true fún yàn kó ṣe kíni kó mo kàn fi ẹ́ sílẹ̀ síbẹ̀ ni o táwọn èèyàn bá rìpọ́ọ̀tù ẹ̀ fún mi pé ó ṣe wèrè màá ní sáré nìkan nù ẹ́ pa jáde ni o so mo ti fi ẹ́ síbẹ̀ nìyẹn máa manage ẹ̀ so music yẹn gangan ni kẹ́ bẹ́ mi mójútó kẹ́yẹ kí àjọ kò yé yín a máa parọ́ fún yàn pé you will do it 10 years 3 years màá wá fi àsìkò yìí sọ fún àǹtí yẹn ní nǹkan tán ní kí n bá wọn béèrè màá kọ́ sọ fún wọn ní public kí n tó fún wọn ní àwọn tẹ̀ ti fún mi ní voice note màá padà play ẹ̀ màá wá fún yín ní voice note padà pé àǹtí tí wọn bá bọ nǹkan yẹn lọ́la kò sí nǹkan tó máa ṣe yín torí pé irọ́ lẹni yẹn ń pa fún yín wọ́n ti kú báyìí o àwọn náà ti mọ̀ ọ́ tọ́ lọ́rùn o wọ́n náà ti ṣaláìsí but irọ́ lẹni yẹn ń pa fún yín sister tó bá wù yín kẹ́ bọ̀rọ̀ àwọ̀ yín kí wá ń ṣe gbogbo tó bá sọ pé wọ́n máa bá yín lé ẹgbẹ́ kúrò wọn kì í lé ẹgbẹ́ ẹni kúrò nínú ayé ẹ̀dá kò yé yín but ẹni tó bá lọ́kọ ọ̀run tàbí tó ní aya ọ̀run tó di pé ó ní ìbálòpọ̀ lójú oorun nìkan ni wọ́n kàn máa yà wọ́n máa yà because ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi wà tó yẹ kí protector ni wọ́n especially ó pọ̀ nínú ìràwọ̀ afẹ́fẹ́ tó yẹ pé tó bá fẹ́ ba ayé ẹ jẹ́ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tán jẹ́ ìràwọ̀ ẹ̀ tán jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ àwọn náà máa defend ẹ̀ pé kìíní ò gbọ́dọ̀ ṣe lágbájá. Yes, so all of you should go and take note yourself, stop deceiving yourself, stop. Tẹ́ bá fẹ́ ra nǹkan buy what you can buy once and get away. tó bá tún ní nǹkan tó tún fẹ́ rà you can call the person. tó bá tiẹ̀ ti di pé bí ọ̀ ń gbéṣẹ́ fún yàn kó bá yín ṣiṣẹ́ ó wá di pé lẹ́yìn ìgbà tó bá tẹ́ni ẹ tó bá yín ṣiṣẹ́ yẹn tán ó wá ń pè yín hello bàbá mo ní kí n kí yín ni ẹ ti mọ̀ pé this person is not the right person. o ò lè rí oníṣègùn kó kọlù ẹ láyé eléyìí tí bá ti pèrè nínú yín ẹ ṣépè fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ mi ì ní pè ẹ láyé. ìwọ ló ní complain tó bá ti rí nǹkan tó ń ṣe ẹ complain solution ó tán ẹ yé fi kàrámọ̀ sí nǹkan tó yẹ kẹ́ fi kàrámọ̀ sí. tí ó bá tẹ́niyẹn bá dẹ̀ ti wà ókè ó ti lọ náà nìyẹn tó bá rántí ẹ pé mo fẹ́ bless lágbájá that's your bọ́ ẹlòmíì máa tún máa kọlù customer pé ẹ ra mọ́tò fún ẹ òun ṣì eré ní kò sanwó iṣẹ́ tó bẹ́ẹ̀ tó kò sanwó iṣẹ́ tó bá ń gún ni kí ló dé kí ni yẹn pọ̀ ó ti wá pọ̀ gan bẹ́gà tí wọ́n sọ ọdún ẹni fẹ́ sọ ìṣẹ̀ṣe di bẹ́gà oníṣẹ̀ṣe gbọ́dọ̀ níṣẹ́ tí a máa ṣe kì í ṣe pé kó o jókòó kó máa wá kọ́sítọ́mà ń gbogbo gbà létí àwọn kan báyìí wọ́n máa wò pé kí ni Saheed ń sọ torí wọ́n ti lọ́ọ̀kì wọn mọ́lẹ̀ ẹ̀yin máa pa mí o so ẹ jẹ́ kí n fọ opportunity sọ díẹ̀ nínú ẹ̀yin tẹ́ ń face challenges bóyá ẹ̀yin tẹ́ wẹ àwọn nǹkan kan tẹ́ rí pé àwọn nǹkan kan yẹn ò dáhùn ẹlòmíín wà ó ti ní relationship rí tán ti lọ́ọ̀kì ẹ̀ lọ́ọ̀kì máa ń ṣiṣẹ́ o àfi tán bá tú iṣẹ́ yẹn lè já kẹ́ má fẹ́ra yín mọ́ bọ́ lọ́ọ̀kì máa ń ṣiṣẹ́ o tó yẹ pé a máa disturb ẹnìyẹn gbogbo ibi tó bá lọ so kí ni solution sí lọ́ọ̀kì yẹn
ọ̀rọ̀ ó lọ fà but ìràpadà ṣe kókó ṣá nínú ayé ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ẹni tó yẹ kó wà òkè ó kọ̀ déédéé rí i pé something change bí ó tiẹ̀ ti wá gbéyàwó sílé ó ti bímọ kí nǹkan yẹn tó máa happen ẹ̀yin tẹ̀dẹ̀ ń lo manpower ṣé mo kí mo máa ń sọ fún yín pé manpower ò dáa opportunity tí mo lè fi bá yín sọ̀rọ̀ lélẹ̀ because èmi ò lè máa wá kí wọ́n máa rojọ́ kan tí ò tiẹ̀ ní mí nì all time èmi máa ń busy gan so opportunity tèmi báyìí ni pé mọ́tò mi ò dáa wọ́n lọ bá mi ra nǹkan tí mo fẹ́ fi ṣe ní Ládìpọ̀ tán bá dẹ̀ tún ti dé máa ń move ni kò sáyè wèrè so mọ́tò mi ó ní nǹkan tó ṣe mọ́tò mi wọ́n lọ bá mi ra nǹkan ní Ládìpọ̀ opportunity yẹn ni mo ráyè lò léni láti sọ tinú mi ẹ̀yin tẹ́ ń lo manpower tẹ́ bá ti di pé bóyá ẹ̀ lè pẹ́ lórí obìnrin mọ́ ẹ try láti fọ ìdọ̀tí ara yín dànù kẹ́ fọ jẹ̀díjẹ̀dí tó wà lára yín dànù ẹ̀yin obìnrin tẹ́ ní infection tó ti pẹ́ lára tó jẹ́ pé àwọn nǹkan tí ẹ fi ń tọ́jú ẹ̀ kò fẹ́ capacity ẹ̀ ò fẹ́ gbé ẹ wá nǹkan gidi ẹ yé tanra yín jẹ tó máa sọ pé ẹ ginger ní kinní kan lẹ́dẹ̀ láìkì kinní yẹn mọ̀ pé nǹkan yẹn máa ń trend dáadáa mo kàn máa ń wo gbogbo yín ni ilé làkò tí ń jókòó dèjì ginger ní kinní kan ní ẹ wá lò papọ̀ ó cure infection ẹ má tanra yín jẹ ẹ lo nǹkan gidi tó bá yẹ kẹ́ ẹ lò ọkùnrin náà máa ń ní infection inú tí ò kì í mọ̀ òun ló fà á tó jẹ́ pé tọkùnrin mi bá padà ń dàgbà abẹ̀sí padà dry ẹlòmíì kò lè dédé dry kó dédé gbẹ lójijì kò ní mọ nǹkan tó ń ṣe infection tó ti pẹ́ lára ni wọ́n máa wá dé hospital wọ́n máa ní wọ́n rí nǹkan tó ń ṣe ẹlòmíì gan wá tiẹ̀ pé láìsàn kò gbóògùn ẹ wá ìwọ tán bá ti sọ fún nípa àìsàn kò gbóògùn wà lára ẹ try láti flush blood ẹ o bóyá ó máa help ẹ o bóyá ni mo pè o torí àìsàn kò gbóògùn yẹn àwọn nǹkan kan wà lára tó jẹ́ pé dókítà gan lè má rí ó lè má dictate ẹ má gbàgbé pé èèyàn lásán náà ni dókítà o èèyàn bíi tiẹ̀ ni o nǹkan tó kọ́ yàtọ̀ sí nǹkan tí wọ́n kọ́ ni nǹkan tó kàn fi yàtọ̀ ń bẹ o tí bá ń sọ fáwọn èèyàn pé mi kì í ṣe Ọlọ́run mo kàn gbèrí ìwé àkáǹtì kan ní ìwé àwọn pẹ́rẹ́ǹtì mi ni mo kàn gbé tèmi mo dẹ̀ ń ṣiṣẹ́ inú ẹ̀ fún yàn ẹlòmíà máa fojú kékeré wò mí máa wọ̀ pé ọ̀dẹ̀ torí pé mo ti sọ fún ni o pé mi ò jẹ́ kankan bọ̀ tó bá gbá mi létí ṣó mọ̀ kó máa lọ kú léṣá èèyàn yàtọ̀ sí èèyàn ni bọ̀ kàrámọ̀ ni mi ò kàn láìkì ni èèyàn yàtọ̀ sí èèyàn bọ̀ èèyàn náà jọ ni gbogbo wa so má lọ máa kúnlẹ̀ fẹ́ tí ò yẹ kó wàásù èèyàn lẹ́ran ara bíi tiẹ̀ wàá sọ́dọ̀ Ọlọ́run ìyẹn ni mi ò fẹ́ kó ṣẹlẹ̀ ní sáìdì ọ̀dọ̀ mi ń bí ọmọ ni mo jẹ́ fáwọn tó jù mí lọ àbúrò ni mo jẹ́ fáwọn àǹtí kò yé àwọn ẹ̀gbọ́n wa náà àbúrò ni mo jẹ́ ọmọ ni mo jẹ́ fáwọn ìyá wa bàbá wa so mi ń ṣe Ọlọ́run kò sí mírèkù kankan bì kankan Ọlọ́run wọ́n ti tó bó ṣe máa jẹ́ gbogbo ẹ̀dẹ̀ tí nírìn àjò tán gbà wọ́n gbà àwọn ewé tá à ń lò yẹn wọ́n ti gbé history wọn wá látọ̀run ẹ má yẹ kéèyàn kankan máa deceive yín ẹnìkan náà fi scope dì mọ́lẹ̀ 3.5 years lẹ́ máa fi bọ ẹgbẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ẹ̀dẹ̀ ń ṣe kinní yẹn láti gbà yẹn torí kó má bàa kú báyìí wọ́n ń pè mí báyìí màá bá ti wá ṣe tán sí màá wá sòótọ́ ọ̀rọ̀ fún wọn pé madam mo gùn ní kò sí nǹkan kan tó ṣe yín tí bá ti tọ́ bá wá fẹ́ gbà mí gbọ́ máa pè wọ́n ní fídíò kọ̀ máa bá wọn dà obì ni mo máa ń dà máa wá bá wọn dà ẹ wò máa wá snap ẹ̀ fún wọn máa ní kàn ṣe screen record kan fi wọ́n ẹlòmíì tó bá mọ̀ nípa kíní kan send ẹ̀ sí kan fi hàn tí nǹkan tí mo sọ yẹn bá ti yàtọ̀ fine èyí kí ló ń ṣe yín ọmọ Yorùbá nǹkan tá a ní lọ́wọ́ tá a mọ̀ tún fìyà jẹ wá ìgbà tán gbé civilization wá fún wa ẹlòmíì wíìgì tó wà lórí ẹ̀ ju ti ẹranko lọ irun orí tiẹ̀ ò dáa mọ́ tọ́lọ́ ń dá mọ́ ìṣẹ̀dá àwọn abẹ̀ sí ń ṣe ségesège kò ní mọ ibi tí ṣòro ayé òun ti wá torí pé ní irun onírun tó ń gbé sórí irun òkú irun ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tó bẹ́ẹ̀ fọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́yìn obìnrin ti ń kó wàhálà bá àwọn ọkùnrin nìyẹn ìgbà tí ẹgbẹ́ àwọn náà fúnra wọn lálọ́ fowó ra orí burúkú wá fún yín but ẹ ní tẹ̀lé ní tó máa sòótọ́ ọ̀rọ̀ fún máa nǹkan wà tó jẹ́ pé gbogbo nǹkan tó ń fún wọn látọjọ́ ẹ̀ kò ṣiṣẹ́ later la padà dictate pé tẹ́ bá ti fẹ́ báyàwó yín sùn ẹ má jẹ́ lo wig ẹ ṣèrà padà fáwọn náà kẹ́ tó bá wọn sùn kọ́ tó bọ́ ń bẹ̀ àṣẹ irun orí burúkú yìí tẹ́ máa lọ rà lọ́jà ẹ mẹ́ni tẹ́ mórí ẹni tán ti ṣe tán ti wẹ̀ tán ti ṣe jáde ọ̀rọ̀ mi máa korò síwọ náà tó bá jóbìnrin bọ̀ ìṣòro ayé ẹ nìyẹn kò kàn mí àwọn míì wà tó yẹ pé wọ́n ti lò àwọn obìnrin míì wà tán ti lò wọ́n ti lò wọ́n ìwọ ọkùnrin dẹ̀ fẹ́ gbádùn ayé ẹ bí o fẹ́ nọsẹ̀ síta ọmọ yìí máa sọ fún kẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ try láti defend ara yín láti máa lo má bà tèmi jẹ́ sára kẹ́ fi máa tọ́jú ara yín ẹ try ìwọ obìnrin náà lo nǹkan tó jẹ́ pé wọ́n fi ní gba kádàrá ẹ lọ́wọ́ ẹ true sex àìmọye àdánwò àìmọye ìdààmú tó máa ń ṣẹlẹ̀ true sex àìmọye wàhálà tó máa ń ṣẹlẹ̀ true sex
látara ọkùnrin sóbìnrin látara obìnrin sókùnrin ìwọ tó gbógun ẹ wáyé jẹ́jẹ́ wàá kọ́ lọ kan ẹnìkan ṣá tó jẹ́ páyé ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ àwa lọ kó tiẹ̀ rántí ẹ olùmọ̀ṣe máa ń sọ fún yín pé kẹ́ ẹ be careful ìwọ tó bá ti wá rí i pé òun ṣiṣẹ́ àwọn iṣẹ́ tó ń ṣe ò dáhùn lára ẹ babaláwo ó possible means tó o lè pàdé babaláwo fake o dẹ̀ lè pàdé babaláwo eléyìí tó jẹ́ pé ó dáa tó ń gbéṣẹ́ tó dáa fún ẹ but tó bá yẹ pé eléyìí tó gbéṣẹ́ tó dáa fún ẹ náà ni observation ó yẹ kó go through iṣẹ́ tó fẹ́ gbé fún ẹ pé ok ẹ ti sọ pé lè yẹn ò ṣiṣẹ́ àbí ó yá yẹ kí sáré wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ wádìí náà kẹ́ tó tẹsẹ̀ bọ anything kí ló ń ṣe mí kí ni nǹkan tó ṣẹlẹ̀ observation ni kò sẹ́ni tó rí nǹkan kan mo sọ́rí gan ojú àlá làwa náà máa ń lo iṣẹ́ tá a bá fẹ́ wo nǹkan bẹ́ẹ̀ máa ń lo iṣẹ́ ni máa ṣe lọ ẹbu ni máa sùn bá dẹ̀ ti dictate nǹkan tó ṣe nìyẹn àwọn scope tó wà ń bẹ̀ nìyẹn kò má jẹ́ kó wo ọlọ́run kò sẹ́ni tó mọ̀ ìgbà tó máa kú gbogbo eléyìí tẹ́ máa fi ń gbóbo ara yín yẹn ẹ̀yin lẹ mọ̀ yẹn mi ò mọ̀ ń pa ẹ̀ so kò sẹ́ni tó mọlẹ̀ tó máa mọ́ lọ́la ó lè dọ̀la káyé parẹ́ ó yá kí ló fẹ́ ṣe sí ọlọ́run bá ò ní fi wọ́n anybody story book lásán lélẹ́yìí tẹ́ lọ ń kà tẹ́ fi ń disturb brain ara yín yẹn ẹ máa gbé yín débẹ̀ nǹkan tí mo ti rí dáadáa nínú ìwé ìṣẹ̀ǹbáyé ni tí mo ti rí pé ọmọ náà ti ń dé this life o ìwọ tó bá yẹ pé ìwé ìṣẹ̀ǹbáyé gidi wà lọ́wọ́ ẹ̀ you go know the right and the left things wàá mọ̀ ṣáá ni wàá dẹ̀ mọ bó ṣe máa wùwà nílé ayé ẹni tó bá jù ẹ lọ má sọ pé bó jẹ́ bákan wàá máa bà lọ́wọ́ dọ̀bálẹ̀ kí ẹni tó jù ẹ lọ bá yẹn ṣe nílẹ̀ Yorùbá nìyẹn ìwọ tó bá jóbìnrin kílẹ̀ pẹ́ ẹni tó jù ẹ má rò pé olówó ju dádì ẹ lọ àwọn máa kán wọn ní kò tó bá ti rí wọn láàárọ̀ sórí ẹ burú ni o ò lè kúnlẹ̀ mọ́ o mà ní gbabi tó gbà wá lọ́kẹ́ wàá kúnlẹ̀ ni kúnlẹ̀ fún bàbá ẹ àti ìyá ẹ kálùbáríkà yẹn lè tẹ̀lé ẹ lọ lé ọkọ kó má padà lọ di single mother most of yín náà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá rẹ́ obìnrin tó nífẹ̀ẹ́ yín náà ẹ má fi wọn máa gbá bọ́ọ̀lù ẹni tí ó bá ti fẹ́ ká yí ẹ bàjẹ́ nu yín ẹ má máa fi wọn gbá bọ́ọ̀lù èyí tó bá ti lọ́ọ̀fù ẹ mú mọ́ra gẹ́gẹ́ bí ẹni kejì ẹni tó bá ti lọ lùsì yẹn o lè má rí mi mọ́ yes tó bá tún wá máa rí mi èèyàn á tún dààmú ni wọ́n ní lóyìnbó sọ pé opportunity come once that is why tẹ́lómi fi ń ṣìgbé ẹlòmí ti fẹ́yàwó rí tó yẹ pé aláàánú ẹnìyàwó yẹn ti fi gbá bọ́ọ̀lù dànù ó wá bẹ̀ sí gbé àwọn tó jẹ́ pé wàhálà náà wá ń kó wá sínú ayé ẹ̀ wọ́n fúnra rẹ̀ fún ara ẹ̀ fáwèrè o so àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ obìnrin míì náà dẹ̀ wà ó lẹ́ni tó nífẹ̀ẹ́ bóyá kò lówó lọ́wọ́ wá fi gbá bọ́ọ̀lù ó mọ̀ pé ọ̀tọ̀ nìkan tó ń pè lówó ọ̀tọ̀ nìkan tó ń pè ní fọkànbalẹ̀ ṣá ó yàtọ̀ síra wọn bàjẹ́ wàá wò pé bí ọkùnrin yẹn ò sí ní kàtígórì ẹ̀ wàá fẹ́ gbá bọ́ọ̀lù dànù àwọn wèrè tó wá fẹ́ ń gbá ẹni wọ́n kàn sọ ẹ́ sọ̀tún wọn kàn òbò ẹ ti fẹ́ jìnnà ó ti fẹ́ jí mi báyìí kó pọlọ ẹ tó ṣe wá sọ fún ẹ pé o ti fìyàn kan ta tẹ́tẹ́ rí ni máa gbé ẹ débẹ̀ ọmọ ìyá mi gbogbo nǹkan tó bá ti jẹ́ lucky fún yín ẹ má máa misuse ẹ opportunity ni so ìwọ tó bá ti wá mọ̀ pé ọ̀rọ̀ ọmọdé ni mò ń sọ ẹ continue bó tó bá ṣáà ti fẹ́ wá bá mi mo owó tó tó bí mílíọ̀nù dání o èmi kọ́ ni mo ṣí ẹ o tèmi nìyẹn o ẹ mọ̀ pé mo máa ń sọ nọ́mà mi mọ̀ ń pa tó bá ṣáà ti fẹ́ wá tó bá yẹ pé táìdì ọ̀dọ̀ mi ló ń bọ̀ torí mi mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ pàtó tí n bá dẹ̀ máa mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ ṣó olówó ẹ̀ lọ́wọ́ torí ìgbà tí kún jọ̀gẹ̀dẹ̀ tí kún rèdí wọ́n kìlọ̀ fún kún o ikún ni ò gbọ́rọ̀ o tí kún rẹ̀ ti gbọ́rọ̀ yẹn ìṣòro ayé tí kún nìyẹn o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o bó ṣe jẹ́ nìyẹn so mo tún wá for opportunity yìí sọ̀rọ̀ fún ẹ̀yin kan ni because a lot of nǹkan ṣẹlẹ̀ ẹlòmíì ti lo manpower bóyá ayé ìgbà tó sì máa ń ṣe kiri wà dáadáa ó ti lo manpower dẹ̀ ní tó bá ti bẹ̀ sí ń wọ 40-45 á bẹ̀ sí ń wíìkì ara tẹ́ẹ̀bá ti wá lò mọ́ ẹ̀ ní máa pẹ́ dà irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ tó lè rí àgbo tó máa dúró ṣiṣẹ́ lára yín tẹ́ máa fi last ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fọ àwọn nǹkan yẹn kúrò lára náà because manpower máa ń padà wíìkì okó ni at the end of so ìwọ obìnrin tàbí ọkùnrin tó bá fẹ́ ṣe nǹkan bóyá ọkọ ẹ ò ṣe kinní ó wá fẹ́ ṣe nǹkan tó máa fi má lo manpower lo nǹkan jẹ̀dí nǹkan tó máa flush ìdọ̀tí kúrò lára ni ìjẹkújẹ lẹ̀ ń jẹ tó jẹ́ kí gbogbo yẹn ń ṣẹlẹ̀ kò ń ṣe páyé ló ń ṣe yín àwọn míì wà ó lè jọ́fà o ẹlòmíì wà ó lè jọ́fà bóyá ó ti fẹ́ nìkan rí tẹ́nìyàn ò dẹ̀ fẹ́ filẹ̀ tó ti lọ lọ́ọ̀kì ẹ̀ àwọn míì wà tó yẹ pọ̀ gbà ní wọn tó bá fẹ́ ọmọbìnrin míì tó bá sọ pé mo kọ̀ jẹ́ ń bẹ̀ ni tó bá lọ rí sí máa tà yín ìyẹn máa ń wà ìyẹn túdè nìyẹn ọ̀fà nìyẹn but physical challenges ẹ fọ̀dọ̀tí kúrò lára kẹ́sítókù ara yín ẹ be careful lórí iṣẹ́ tẹ́ ẹ máa gbà lò lọ́wọ́ àwọn èèyàn tèmi nìyẹn tí mo lè sọ fún yín o ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ mi ṣe rí bí mo ṣe wà mí ní problem oúnjẹ tí màá sì jẹ di December sì wà nínú ilé o ẹ má gbàgbé mi ń ṣe tálákà báyẹn náà o
mọ́tò mi ni ò kàn fáyìn o, ilé tí mo ń gbé fáyìn o, mo sì kọ́lé ni o. So ìpàdé wa bí oyin kò jù bẹ́ẹ̀ lọ.